Oríyọmí Hamzat wólẹ̀ fún Naira Marley gọ́ngọ́ sọ. Oríyọmí Hamzat tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley lórí ìgbésẹ̀ rẹ̀ nípa ikú Mohbad, gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ nìbàdàn. Oríyọmí Hamzat ti tọrọ àforíjì lọ́wọ́ olórin tàkasúfèé ní Azeez Fáṣọlá táwọn èèyàn mọ̀ sí Naira Marley. Àforíjì tí Oríyọmí tọrọ lọ́wọ́ Naira Marley kò sẹ́yìn àwọn ọ̀rọ̀ tó sọ àti ìgbésẹ̀ tó gbé lórí ikú ìlérí olúwa alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad nígbà tí Mohbad kú lójijì lọ́dún 2023. Lásìkò tó ń tọrọ àforíjì náà lórí iléeṣẹ́ rédíò rẹ̀ nílùú Ìbàdàn lọ́jọ́ Ṣẹ́gun ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2025 yìí, Oríyọmí fi kún pé òun tún ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó de lílo orin Naira Marley lórí rédíò Àgídìgbò. Tẹ́ ò bá gbàgbé, ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ tó korò ojú sí ikú Mohbad tí wọ́n sì síjú lé Naira Marley tí ìjọba pè lẹ́jọ́ lórí ikú rẹ̀ ni Oríyọmí Hamzat wà, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ. Má bínú ọ̀rọ̀ burúkú tí mo sọ sí ọ. Ní báyìí níléeṣẹ́ rédíò Àgídìgbò àwa náà ti gbẹ́sẹ̀ a sì ti tẹ̀sùn mọ́lẹ̀ o. Látòní lọ a lè máa lo orin Naira Marley. Bí Oríyọmí Hamzat ṣe sọ̀rọ̀ yìí tán ló ju orin Naira Marley kan sórí afẹ́fẹ́ o. Ó ní bí òun kò bá kọ́kọ́ lò ó bẹ́ẹ̀ tí òun ní kí àwọn ọmọọṣẹ́ òun máa lò ó yóò dàbí pé òun fún wọn ní gbódídí sánni. Ikú Mohbad tó wáyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 di ariwo pàápàá fún Naira Marley àti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n jọ ń gbé orin jáde níléeṣẹ́ orin Naira Marley. Wàhálà náà ló fà á tí èrò rẹpẹtẹ tó tẹ̀lé Naira Marley lójú òpó ayélujára fi padà. Ọ̀rọ̀ yìí kan náà ló fà á tí Naira Marley fi dèrò kóòtù. Bó sì ti lè jẹ́ pé kóòtù padà yọ̀ǹda rẹ̀ lórí ẹ̀sùn náà, ṣùgbọ́n ojú àpá kò jojú ara mọ́ fún olórin tàkasúfèé náà. Lára àwọn èèyàn tó fi ohun tí wọ́n ní jà fún ẹ̀tọ́ Mohbad nígbà náà ni Oríyọmí Hamzat tó gbajúmọ̀ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Lásìkò kan lọ́dún 2024, Oríyọmí Hamzat pàṣẹ pé wọn kò gbọ́dọ̀ lo orin Naira Marley lórí rédíò rẹ̀ mọ́ o. Bákan náà ló sì fi ohun ẹnu rẹ̀ kéde àìdùnnú rẹ̀ sí Naira Marley tí gbogbo èèyàn nàka sí gẹ́gẹ́ bí ẹni tí ó ṣekú pa Mohbad. Ṣùgbọ́n lójijì Oríyọmí yí ohùn padà, ó tọrọ àforíjì lọ́wọ́ Azeez Fáṣọlá tí àwọn èèyàn mọ̀ sí Naira Marley. Ó sì jẹ́ ó di mímọ̀ pé orin rẹ̀ ti di ohun táwọn máa lò lórí Àgídìgbò báyìí. Ìgbésẹ̀ yìí ni ọ̀pọ̀ èèyàn sì ń béèrè pé kí ni Oríyọmí Hamzat rí tó fi di ọ̀rẹ́ Naira Marley lójijì. Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á? Ìwádìí ń lọ, ẹ máa tẹ̀lé iléeṣẹ́ Jígí Alára, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí, ẹ sì má gbàgbé láti máa pín ká o. Imam Abdulwaheed ló ń jábọ̀ òròyìn o láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.